Lisabi bàbá ìgbà Lisabi bàbá ìgbà ẹ tún káàbọ̀ sí Tómíkà TV ẹni tí ìdíkà ti àgbáyé ṣe ti wo Lisabi láti ọwọ́ ọmọbìnrin ṣùgbọ́n iṣẹ́ takuntakun ti ọwọ́ Ibrahim Chata jáde nínú múfì Lisabi bàbá ìgbà ká tó tẹ̀síwájú kọ́ lẹ́yìn tó ń bọ̀ lọ́nà Atu Ibika ẹ ṣáà lọ wo Atu Ibika lórí YouTube lórí Àpáta TV tó bá ti jáde ẹ máa rí gbogbo update ẹ lórí Àpáta ẹ bá wo Atu Ibika bẹ bá ṣe wo Lisabi ẹ lọ wo Atu Ibika náà fíìmù yìí ó dùn gidigidi gan ìyẹn Atu Ibika ó dùn gidi gan tẹ bá tún á wo Lisabi abẹ́ ẹ̀ tí wo Lisabi ẹ máa rí pé ibi tí Lisabi parí sí àti ẹ̀ tí ìmọ̀ ibi tí part 2 ti máa bẹ̀rẹ̀ báyìí torí pé gbà tí Ibrahim Chata tán ti gé orí Ibrahim Chata lọ báyìí àti ìmọ̀ kọ́ta máa tún sọ pé ó fẹ́ ṣẹlẹ̀ nínú múvì yìí ní part 2 ẹ̀yin tí Ibrahim Chata ẹ̀dẹ́kẹ́ tẹ̀kọ́ fún mi fídíò ẹ̀ fún fídíò yìí top of like ẹ̀ bá mi like fídíò yìí ẹ̀dẹ́ká gba awọ́ọ̀dù fún Ibrahim Chata ní December ká bá gba awọ́ọ̀dù yìí àwa lólùfẹ́ Ibrahim Chata la lè gba awọ́ọ̀dù fún ẹ̀dẹ́ká máa post àwọn fídíò wa pé I like Ibrahim Chata ká máa fi gba awọ́ọ̀dù fún torí wípé àwọn tó ń pa awọ́ọ̀dù nínú movie industry tájọ wà yìí wọ́n jọ ń ṣe àwọn nǹkan kan tó yẹ ká máa ṣe nínú industry yẹn ṣùgbọ́n ká fi fídíò ká fi gbé awọ́ọ̀dù fún Ibrahim Chata so ẹ̀yin tí Ibrahim Chata ńkọ́ ẹ bá mi subscribe fún Sunmi Crown TV ẹ̀dẹ̀ má gbàgbé wípé Atu Ibika ń bọ̀ lọ́nà lórí Àpáta TV yẹn náà ń bọ̀ lọ́nà lórí Àpáta TV èmi ìtẹ́ mo sọ wípé ẹ bá mi wo Atu Ibika ẹ lọ bá mi wò ẹ̀yin tèmi káàkiri àgbáyé mo dúpẹ́ lọ́wọ́ yín gan tẹ́ ń follow àwọn channel mi káàkiri ẹ ṣé gan ni o crypto channel mi àti FX channel mi àti entertainment channel mi àti finance mi so mo dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ bá mi wo àwọn stations yìí